gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday September 20 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́, ojúbọ ọkùnrin ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jẹ àǹfààní onírúurú fídíò báyìí lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ máa gbalẹ̀ láyìíká yín púpọ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pọ́jọ́ tòní dára púpọ̀ fún yín láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Léni ẹ máa fẹ́ ṣe àwọn nǹkan tó ṣe é pé abíkẹ́ àárín èèyàn àti mọ̀lẹ́bí yín kó gún régé dáadáa. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú wọn. Ẹ ṣe dáadáa sí wọn, kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí ni wọ́n dùn káyọ̀ wọn kún pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àyíká ibi iṣẹ́ yín máa gbalẹ̀ fún àlàáfíà o, tó sì jẹ́ pé àwọn èèyàn máa gbóríyìn fún yín dáadáa fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n fi nǹkan kan ta yín lọ́rẹ tàbí kọ́ fún yín promotion láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ enjoy ara yín lọ́jọ́ tòní dáadáa, ẹ gbájúmọ́ iṣẹ́ kẹ́ lè rore gbámú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn plan yín ẹ pamọ́ láṣìírí, bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lónìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kíyàn kan fẹ́ tọ́ yín ṣubú lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ara fẹ́ máa kan yín tàbí kẹ́ fẹ́ jágbe mọ́yàn tí ẹ bá rí ìtọ́ ní sùúrù rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbìyànjú láti control ara yín, ẹ control ìmọ̀lára yín, ẹ má jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ jìnnà sí ìbínú rẹpẹtẹ, bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ rí dájú pé ẹ ń consider àwọn olólùfẹ́ yín, kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sí wọn. Ẹ má wàṣọ dúdú bírímù látòkè délẹ̀ lénìí kò dára. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín lénìí. Ẹ rí dájú pé ẹ pàṣírí ìkọ̀kọ̀ yín mọ́. Ẹ mú sùúrù lòkè ẹ gbà láfíà láàyè. Ẹ wá lè wọ ashes colour tàbí grey lọ́jọ́ tòní. Àwọn kọ́lọ̀ yìí dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní kẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe é pé ẹ nílò láti palẹ̀mọ́ láti mójútó dáadáa. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ ju kẹ́ wá lẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun lọ. Èní kò dára rárá láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun. Nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni kẹ́ gbájúmọ́ dáadáa, kẹ́ wá bẹ ìfẹ́ ṣe láṣeyọrí. Ẹ sa ipá àtakitiyan yín, kẹ́ sì rí dájú pé ẹ tún fẹ̀lẹ̀ ṣe ẹ̀kan jújú bó ṣe yẹ lọ. Lọ́jọ́ tòní kẹ́ jẹ́ kí iṣẹ́ yín kó polówó rẹ̀ dáadáa fún yín. Lénìí ó dára púpọ̀, kẹ́ rí dájú pé ẹ gbàgbé àwọn mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ bí ẹ ti ṣe ń ṣiṣẹ́. Kẹ́ create àkókò lọ́wọ́ ìrọ̀lẹ́ láti lo àkókò àti ìgbà pẹ̀lú wọn. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn lénìí. Ẹ má kàn jújú bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létò ètò pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, lénìí ara yín máa jí pépé, tó sì jẹ́ pé ọkàn yín máa clear fún gbogbo nǹkan tó dàbí negativity. Kò ní sí èròǹgbà tí ó tọ́ rẹpẹtẹ nínú ọkàn yín, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní gan ẹ máa wà highly spiritual bákan. Ó dára púpọ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ ṣiṣẹ́ ìjọmọ ènìyàn tẹ́ ti ń fẹ́ ṣe látijọ́ mẹ́ta kẹ́ ṣe lọ́jọ́ tòní. Ìyẹn máa bí kí ọkàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Èní kẹ́ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ rí dájú pé ẹ wòye sí bí nǹkan ṣe ń lọ nínú ìgbésí ayé yín. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run bá tó dá yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ mọ̀ dájú pé gbogbo nǹkan máa lọ dáadáa láìpẹ́ láì jìnnà. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kó máa ṣe é bí ìgbà pé kí ìrìn àjò tó jọmọ́ báyìí ti fẹ́ da. Bóyá ìrìn àjò láti lọ sí àyè ẹ̀sìn kan ni, tàbí ibi tẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ tó jọmọ́ spirituality, tàbí kí ìgbésí ayé yín tún ṣẹ́pẹ́rẹ́ lè rìn lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa wà highly spiritual. Ẹ máa fẹ́ wòye sí nǹkan tí ẹ̀sìn ń ṣe nínú ìgbésí ayé yín àti nǹkan tí àwọn nǹkan tí ẹ̀ ń gbé ṣe
bí àwọn ájò, àwọn gbìyànjú tẹ́ ń ṣe, àwọn ipa tó ń kó nínú ìgbésí ayé yín ẹ máa fẹ́ wòye sí díẹ̀ lọ́jọ́ tòní. Lénìí kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé ọkàn yín látàrí gbogbo ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní láti fi jẹ́ káyé yín dára, ó máa bí dáadáa fún yín. Lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ create àkókò láti fi ṣe prayer pẹ̀lú. Kírèmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ẹ máa wà motivated bí ìgbà pé gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe kẹ́ ṣe wọ́n láṣeyanjú pátápátá. Lénìí ó dára kí ẹ mọra yín dáadáa, kí ẹ wòye sí àwọn nǹkan tẹ́ ń fẹ́ fúnra lára yín nínú ara yín. Gbogbo eléyìí ló máa jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ o, tó sì máa bí kí ẹ fẹ́ wá ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ fúnra yín ní gbogbo ọ̀nà. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rẹ́ gbámú lénìí. Ẹ rí dájú pé ẹ wà positive kẹ́ sì ṣe nǹkan yín létò ètò lénìí pẹ̀lú. Aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọ̀pọ̀ yín ṣeéṣe kẹ́ wà disappointed lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì jẹ́ pé ó ṣeéṣe kí ẹ ní mood swing bákan lọ́jọ́ tòní. Ìyẹn sì lè fẹ́ ṣàkóbá fún rírí ṣe yín dáadáa láàyè iṣẹ́. Ẹ bá ní pé lọ fàyè gba àwọn negative thought pátápátá, ó ṣeéṣe kí ó jẹ́ kí nǹkan fẹ́ nira díẹ̀ fọ́tà yín láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ kì jìnnà sí gbogbo nǹkan tó dàbí mood swing pátápátá. Ẹ gbìyànjú láti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Tẹ́ bá ṣe èyí gbogbo nǹkan máa padà lọ dáadáa láàyè iṣẹ́ àti níbikíbi. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ láti rí àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn tó ṣe pọ́jú olólùfẹ́ yín. Látàrí pé àsìkò yìí ẹ ní láti tẹ pause láti jáde, láti gbafẹ́, láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Lénìí kí ẹ rí dájú pé ẹ jẹ́ kára yín yá gágá, ẹ clear gbogbo mind yín pátápátá, kí ẹ sì rí dájú pé ẹ ṣàwọn nǹkan tó ṣe pé á tún bí ìdùnnú àtayọ̀ fún yín bí mo ti ṣe sọ. Lénìí kí ẹ wà determine, kí ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Ẹ sì lómìnira láti káàkiri lénìí láti lọ wá oore tàbí láti lọ gbafẹ́, kò sí problem. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èròpè eléroko Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa feel relaxed, ọkàn yín máa balẹ̀ rẹpẹtẹ. Kò ní sí pé bóyá issue kan fẹ́ wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní ju kó ṣeéṣe káwọn kọ̀ọ̀kan dúró gbà yín ká kọ́ fẹ́ wá ṣe àwọn nǹkan tó ṣe pé á fẹ́ ba ìfọ̀kànbalẹ̀ ọjọ́ tòní jẹ́. Ó máa fẹ́ jẹ́ kẹ́ wà distracted láti má lè gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ dáadáa. Ẹ rí dájú pé jìnnà sí irúfẹ́ àwọn ènìyàn wọ̀nyí. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni da yẹ̀pẹ̀ sí gàárì yín rárá. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ba omi àlàáfíà ọjọ́ tòní jẹ́ fún yín. Ẹ rí dájú pé ẹ finú tọ́yàn rárá, ẹ gbára léèyàn rárá. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, ẹ fọgbọ́n àtòyé tó lọ fi yín ṣe ohunkóhun. Ẹ tún lè fè ní plan kẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ohun tẹ́ bá plan lénìí tẹ́ bá bẹ̀ sí iṣẹ́ lé lórí á padà bí rere lọ́jọ́ iwájú. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ẹ máa wà creative. Á dàbí ìgbà pé gbogbo opportunity èyíkéyìí tó bá jẹyọ fún yín kẹ́ rí dájú pé ẹ kọbi ara sí ni. Lọ́jọ́ tòní ẹ máa fẹ́ rí dájú pé gbogbo nǹkan tó dàbí èròǹgbà ọkàn yín tẹ́ tí ń fẹ́ ṣe àbí tí ẹ ti ń fẹ́ sọ jáde ẹ máa fẹ́ ṣe wọ́n lọ́jọ́ tòní tàbí sọ wọ́n jáde. Lénìí ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín kí ẹ wà positive. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ìmọ̀lára yín kó lékè ńkà lénìí. Kẹ́ tún máa fẹ́ máa consider àwọn kankan dáadáa lọ́jọ́ tòní. Èyí sì dára púpọ̀ fún yín láwọn àyè kan, ó sì ṣeéṣe kó ṣe pé ó lè má fi bẹ́ẹ̀ dára púpọ̀ fún yín láwọn àyè míì. Ó ṣeéṣe kó ṣe pé mistake lè fẹ́ pọ̀ púpọ̀ náà àwọn kan tẹ́ bá fẹ́ gbé nígbésẹ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára lénìí, kẹ́ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn púpọ̀. Kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé wọn ò wulẹ̀ gba ti yín, tí wọn ò wulẹ̀ fẹ́ dáadáa fún yín rẹpẹtẹ, kó má bàa fa àwọn nǹkan tó dàbí issue fún yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ lọ́pọlọ pípé, ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi mójútó ohunkóhun lénìí. Ẹ sì máa padà ṣàṣeyọrí lórí ohunkóhun. Ẹ má tàṣejù bọ ohunkóhun lénìí o.
ẹ rí dájú pé ẹ jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ kí ẹ sì fi ọgbọ́n tó ń tòye tọ́lọ́ fún yín ṣe ohunkóhun bí a ti ṣe sọ. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.